ẹ̀ka ilé èèyàn wa akọ àtàárọ̀ àpọ̀rọ̀ ajé ni. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ kan ni mo sáré mú wá sí etí ìgbọ̀yín. K'Ọlọ́run ṣàánú wa ní ilẹ̀ Yorùbá yìí ni, especially àwa Yorùbá bí mo máa ń sọ, k'Ọlọ́run kó ṣàánú wa ni. Gbìngbìn kí ọ̀tẹ̀, ìrìkísí, àìnífẹ̀ẹ́ ara ẹni, ìjẹra ẹni lẹ́yìn ẹsẹ̀ ó ti pọ̀ jù láàrin wa. A dẹ̀ ní láti change. K'Ọlọ́run kó ṣàánú wa ni, orí pé a ṣe èrè gbàgbé. Tẹ́ bá rántí last video tí mo ṣe fún Tani Olorun, arákùnrin Tani Olorun yẹn. Tẹ́ bá rántí last video tí mo ṣe fún, ẹ máa rí pé mi ò bú, kódà mi ò ṣépè fún, mo kàn ṣàwọn àlàyé ọ̀rọ̀ kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ tó ṣe mí láàánú pé ibi tó wáyé ká ti bá ọgbọ́n, a máa ń bá tábà lọ bá ìdàkejì ọgbọ́n bẹ́ẹ̀ ó máa ń dùn yàn gan. Arákùnrin Tani Olorun yẹn mo máa ń rí nírì ẹni tó ní làákàyè tẹ́lẹ̀, bóyá látara wéè tó fi máa ń try láti promote ìṣẹ̀ṣe. But kó má gbàgbé pé àwọn kan náà ti ń promote ẹ̀ kóhun tó dé. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ní last video tí mo ṣe, àwọn kan náà ti ń promote ẹ̀, wọ́n dẹ̀ tó ń continue wọ́n ń promote ẹ̀ náà. Tó bá lóòmù Olókun festival, irọ́ ló pa. Tó yẹ Olókun festival dẹ̀ ti ń promote àṣà àti ìṣe bọ̀, ó ti lé ní 20 something years now, wọ́n dẹ̀ ti ń promote ẹ̀ lọ up till now. Now wàá sọ fún mi pé irú ẹgbẹ́ bẹ́ẹ̀ báyẹn ni wọ́n fẹ́ máa tẹnu, ló fẹ́ máa bẹnu àbùkù bá. Lọ́ndà olórí ẹgbẹ́ iná ẹni tó ẹ̀dì Olókun festival, Lọ́ndà ààrẹ Ìbà Abíọ́dún Ìgè Adams, the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. Lọ́ndà àwọn làwọn YOV tún wà. Àwọn YOV yẹn bọ́n yẹ dúró tì ẹ́, tán kọ lẹ́tà ní ìṣẹ́jú sí Kwara State Government ní ìgbà tí wọ́n arrest ọmọ àlè ara Tani Olorun yìí. You are just a very stupid man. Pé èèyàn ti ẹ̀ pa kéèsì ẹ̀ sí nǹkan. But the only thing you can do is you go and do another life. Kò wá máa give propaganda analysis, kò máa analyze nonsense. Now ó sọ̀rọ̀ kan nínú fídíò ẹ̀, ó ní tójú ẹ̀ ò bá tiẹ̀ tó gbà tí Sunday Igboho ń pe ìbọn, ojú ẹ̀ tó ètò ń ṣẹlẹ̀ sí. Mo wá ń challenge ẹ̀ Tani Olorun, I'm challenging you right now. Post evidence ètòjú ẹ̀ tó ní Sunday ti ṣe ń sìn. Mo yálà àbí tó ti pè bọ́n ni o, yálà àbí tó ti rescue èèyàn ni o, post ẹ̀, let us see it. Ètò ṣẹlẹ̀ nígbà ayé Adélabú nìbàdàn, nígbà tá Adélabú àbádédúbú dẹ̀ ní máa yẹn. Gbogbo wa la fojú ara wa rí fídíò bí táwọn ọlọ́pàá ti wọnú ilé báyìí tán wọ aṣọ Nigeria police ẹ̀bà àmọ̀pọ̀ ọlọ́pàá láwọn ilé. Ìgbà tí news máa jáde lé ẹnu ẹ̀yin blogger wèrè, ẹ̀yin tẹ́ ń gbé propaganda news, ẹni irú ẹ̀kùn. Up to this moment mo ti ń béèrè lọ́wọ́ yín tí mo ń challenge yín pé ẹ post evidence pé ẹ wà ń di mission yẹn, ìyẹn bẹ́ẹ̀. Ìgbà tẹ́ tún lọ sí Ìgbòho kẹ́ lọ fún wọn ní 2 hours ìdíbí ìjọ mélòó kan kó tó di wọ́n tún gbé news pé wọ́n ti release. Ẹ má gbàgbé pé wọ́n ti bẹ́ post pé wọ́n ti release wọn yẹn. Mo fi àwọn alálẹ̀ ilẹ̀ ìbúra, irú ẹkùn kankan ò sí ń bẹ̀. Ọ̀gá wọn Monday Igboho ló ṣẹ̀ṣẹ̀ pé àwọn mẹ́rin kí wọ́n lọ síbẹ̀ kan lọ take picture. Tẹ́ bá wo fídíò yẹn àjọ wò ó gbà yẹn ni Nathan sọ fẹ́ nìkan pé kó lọ fọwọ́ kọ́ nìkan lọ́rùn kó lè dúró láti ya fọ́tò dáadáa. Ibi tẹ́ máa ti mọ̀ pé everything is just a plan work. Now ẹ tún wo ètò ṣẹlẹ̀ òfìsẹ́ǹtì àwọn ọmọ tí wọ́n release ní orílẹ̀ local government. Nígbà táwọn blogger àní tí ìlú bá máa dá wà lọ́wọ́ àwọn rádaràdá blogger tó ń ṣe òṣì káàkiri ń sìn. Lára wọn ni wèrè Tani Olorun yìí, ó kò fojú hàn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tó ti ń fojú hàn sí pé ẹ̀yin tẹ́ ń ṣe ìṣẹ̀ṣe ẹ pé Tani Olorun, ẹ̀yin tẹ́ ń ṣe ìṣẹ̀ṣe ẹ pé Tani Olorun àbí Tani Olorun àbí kí ló lóhùn porúkọ ẹ pè sákèésí. Ìwọ ló ní brand tó fẹ́ bàjẹ́ kò kì í ṣèmi. Lẹ́yìn ilé tí mo bá sọ yìí tó bá tún lọ bẹnu àtẹ́bá ààrẹ Ìbà Gani Adams àbí ẹgbẹ́ OPC tó mọ bó ṣe lè dá sí ọ̀rọ̀ ìjàgbara, tó lè fèsì ọ̀rọ̀ ẹ̀sìn àti ìtìkan tó ń ṣe, a máa jọ máa bẹnu àtẹ́bára wa ní ìwọ ló dẹ̀ ní brand tó fẹ́ jẹ́ kó lọ.
kó jẹ́ kí n máa ṣe fídíò fún ẹ lójoojúmọ́ kí n kàn máa gbé ẹ ṣépè kí n máa gbé brand ẹ ṣépè more like brand tó ń build ṣe kó dọ̀là ń sìn kan mọ́ kan wá dé kó wá ní o mọ́ ṣe mọ́ àbí nǹkan kan but aside that don't you have any your own owó lórí ààrẹ láti fi ronú ni ẹ show evidence ibi tí ìrù ẹkùn ti wà níbi orí local government tán ṣẹ̀ṣẹ̀ release àwọn ọmọ yẹn chairman local government ìgbé ó jáde nígbà yẹn pé wọn release anybody àwọn kọ̀ọ̀kan náà sọ̀rọ̀ báyẹn still yet ẹ̀yin blogger yìí ẹ̀ máa ṣáàgbé cut and join video ẹ̀ máa post propaganda ó jẹ́ tí wọ́n á fojú hàn pé wọ́n mọ̀ tá tọ́lọ́run yìí ìyàtà lọ́lọ́run yìí you are just a nuisance. mo rí news kan lẹ́yìn àárọ̀ àbánà náà ni pé wọ́n ní Kwara state governor kò jẹ́ kí Sunday Igboho wá sí Kwara láti wá launch ìrú ẹkùn governor state yẹn ṣe bóyá governor yẹn ò mọ nǹkan tó rí ló mọ nǹkan tó rí èèyàn kan constitute nuisance káàkiri bẹ́ẹ̀ lẹ sọ̀rọ̀ nípa kámẹ́rà pé ààrẹ sọ̀rọ̀ nípa kéèyàn máa gbé kámẹ́rà yẹn wá mú picture sójà kan ẹni ààrẹ tán ni wọn kì í gbé kámẹ́rà now ẹ máa ń get message wrong ibi tó yẹ kẹ́ ti learn sense yín ò kì í ṣiṣẹ́ àwọn sójà tẹ́ ń sọ yẹn sígbà tí wọ́n wọnú gbó lọ pẹ̀lú àwọn ọlọ́pàá bóyá yídà bóyá wọ́n rescue wọn ni yídà bóyá wọ́n release wọn ni àti dúpẹ́ pé wọ́n ti padà sọ́dọ̀ family wọn láyọ̀ àtàláfíà nígbà tí wọ́n lọ sẹ́rí wọn tán post gbogbo movement wọn sẹ́rí wọn tán fly drone tán bẹ̀rẹ̀ sí ní stop online pẹ̀lú ẹ̀ but when the public ask for evidence fún slip nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ they have to post it nǹkan tí mẹ́sẹ̀jì bàbá yẹn kárí nìyẹn bẹ̀tẹ̀ yín wèrè gbogbo tó jẹ́ pé bílẹ̀ Yorùbá ò tẹ ní lójútùú lẹ́wọ̀n ilé ìgbéyàwó yín ò dẹ̀ ní lójútùú if not mi ò mọ bẹ́ẹ̀ máa ṣe máa misunderstand àbí láti máa gbé ọ̀rọ̀ bàbá síra wọn ẹ̀dẹ̀ mọ nǹkan tí bàbá yẹn mìíràn kàn ń play game ara yín ni so ta lọ́lọ́run I will advise you to just be careful be very very careful be very very careful tó bá ní nǹkan tó lè add mọ́ ó tiẹ̀ nìkan kí ló mọ̀ ń pa ìjàgbára tó fẹ́ add mọ́ just confess ọ̀rọ̀ òṣìṣẹ́ àti culture tó ránṣẹ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ tó lọ́ndẹ̀ gbàdúrà ẹ̀. now Kwara state governor tí ó jẹ́ kó wá yẹn mo wá ní question kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ kò kí n ṣe fún Kwara nìkan lílé fún gbogbo wa mo fẹ́ béèrè question yìí àwọn tí Sunday fẹ́ lọ bá launch ìrú ẹkùn ní Kwara state kò sáàkín sáwọn tó ń ẹsẹ̀ relocate lọ sí Kwara àwọn tó ti ń gbé Kwara tẹ́lẹ̀ ni now ẹnì kọ̀ọ̀kan wọn kí ló dé tó jẹ́ kó dìgbà tí Sunday bá wá launch ìrú ẹkùn pẹ̀lú wọn kó tó di pọ́n lè ṣó pọ́kùnrin làwọn kí náà ń wò ní Kwara state láàrin ara wọn yálà bá ẹ̀gbọ́n àbúrò yín ọkùnrin àbó lórí ẹbí yín gan tó jọkùnrin kó tó di pé Sunday sọ pé òun fẹ́ wá launch ìrú ẹkùn bẹ́ẹ̀ kí lẹ wù aṣọkùnrin tẹ́yìn ló lè protect ilẹ̀ bàbá yín àbí wáyé tó fi jẹ́ pé Sunday ní ẹfẹ́ máa ṣe bí mẹ́sáyà kan òun kálukú yín mọ bá ṣe ń fẹ́ràn sẹ́nu tó ń wá àti ẹ̀ mọ nǹkan tẹ́ ń ṣe àjọmọ̀ ọ̀gbẹ́ láàrin mi àti ìmọ̀ pé mọ nǹkan tẹ́ ń ṣe kí nǹkan lè yọ ń bẹ̀ ni ẹ̀rẹ̀ yẹ ká ti di ìsáná kí èso ogun Yorùbá nation dà ibo ló ẹ̀ǹdì sí bẹ́ẹ̀ mo rí wèrè kan tó ní state control kan state kìíní kan òun ó ní kó ń sẹ́ndì 50,000 òun sẹ́ndì 50,000 ààrẹ kan sọ pé àwọn dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ kan àwọn kan ìpínlẹ̀ ìgbà yẹn òun gbọ́n kankan látẹ̀ orí ẹ̀ bàjẹ́ ìgbé ààrẹ tún tiẹ̀ tún sọ pé ìgbé lóòótọ́ bá jẹ́ lóòótọ́ ni nonsense tó sọ yẹn ni o tó bá jẹ́ lóòótọ́ because wèrè gbogbo ara yín ọ̀dàlẹ̀ tó jẹ́ pásọ yín kàn pọ́n káàkiri bí àparò ni ibi tẹ́ máa sá tuntun ibẹ̀ báyé wọn jẹ́ lẹ́ máa ń wá káàkiri níláàrí inú ẹgbẹ́ tẹ ẹmọ ẹgbẹ́ tẹ ti ṣe tẹ́ níláàrí inú ẹ̀ òun expect kan invite ẹ lórí 50,000 ara mi rírí mo rí ló ń gbó látẹ gbogbo ẹ̀yin ọ̀dàlẹ́lẹ̀ Yorùbá kò ní dáa fún yín òsà òkè máa fẹ́ jẹ́ yín rúbẹ̀ ilẹ̀ yìí ni gbogbo ẹ̀yin ọ̀dàlẹ́lẹ̀ Yorùbá òsà òkè máa fi ẹ̀jẹ̀ yín ó máa fi rúbọ ilẹ̀ yìí ẹ̀yin tẹ́fẹ̀ẹ́ jẹ́ kílẹ̀ Yorùbá lójútùú kan wá máa invite ẹ lórí pé o state coordinator ẹni kò fún ọ lówó epo 50,000 tó bá ló wà déédéé tó bá ní kò sí wọn lè tọwọ́ bà pẹ́ jẹ́bó wù ẹ ló sẹ́ndẹ̀ jẹ́bó o ní ni tó bá yẹ pé lóòótọ́ lóhun tó ń sọ ni o because ìwọ tí mo wo ìgan sójú ẹ tó ti jẹun kánú ìwọ já ló máa jẹnu ẹ